aago mo dẹ̀ rí wípé ọjọ́ ti lọ. Àwọn events ó pọ̀ púpọ̀ tá a fẹ́ ṣe níbí lénìí, a sì gbúdọ̀ fi àsìkò ráre lọ títí. Kódà pàápàá ní ó bá mi lójijì pé màá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti sọ ń sìn pé goodwill message. Èmi ò tún fẹ́ rí nǹkan kan tí mo tún fẹ́ sọ mọ́, àmọ́ bó bá jẹ́ pé kí n ṣáà ti képe ti rójú mi kí n sì nàró kí n mú microphone náà lọ́wọ́, kò sí ìwọ̀ ń bẹ̀ náà. A ti gbọ́ ọ̀rọ̀ olówó iyebíye, kí Ọlọ́run bá nínú ọlánú àná ẹ̀kọ́ tẹ́ kó ṣe àǹfààní fún gbogbo wa. Mo kí bàbá wa Alhaji àgbà tí Ọlọ́run kádàrá gbogbo tí ń ṣẹlẹ̀ yìí náà kó máa jẹ́ glory fún wa, kó sì máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa. Bàbá wa Sheikh Abdulkadir Kamaldeen, abẹ́lọ́run nínú ọlánú àánú ẹ̀, Ọlọ́run bọ́lọ̀ ń bá tún spare life yín fún wa sí i, kò sí nǹkan tó ṣòro fọ́lọ́run láti ṣe. Àwa bẹ́lọ́run ọlánú àánú ẹ̀, èyí tó ṣe pàtàkì jù náà ni pé bẹ́ẹ̀mi yín bá gùn, ẹ̀mí yín ò ní gùn lórí ìbànújẹ́. Àmín, àmín. Bàbá wa Professor Abdulgani Ọládọ̀ṣù, wọ́n sọ̀rọ̀ tó pọ̀, wọ́n sọ̀rọ̀ bàbá wa Alhaji àgbà, àmọ́ ńgbà tí wọ́n bọ́rọ̀ débì kan, mo wá rántí ọ̀rọ̀ kékeré kan tí bàbá mi Muhammadu Jami Ṣọlá Adepoju tí wọ́n sọ fún mi nígbà tí èmi ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ilé kéwú lọ́dọ̀ bàbá wa Muhammadu Jami Ọmọtọ́ṣọ́ Alórin. Wọ́n wá fi ń yé mi wípé Professor Abdulgani Ọládọ̀ṣù, wọ́n ní lọ́dún kan, bàbá ẹ máa já mi tí mo bá parọ́, wọ́n nígbà tí wọ́n parí tán ní Cairo, wọ́n ní bàbá wa Alhaji àgbà, wọ́n wá gbé bàbá wa Professor Abdulgani sínú mọ́tò, wọ́n wá sí Àtẹ̀rìn Ọ̀ṣun àti Lóbu. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bàbá? Allahu Akbar. Lénìí tí a bá wá rí Professor Abdulgani Ọládọ̀ṣù tí wọ́n bá wá sọ̀rọ̀ bàbá wa Alhaji àgbà, tí wọ́n ń ṣe àwọn analysis tí ó fẹ́ mọ́ yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bì, tí ìmọ́lẹ̀ ṣe ń clear sí gbogbo wa, ẹ rí wípé bàbá yìí àwọn náà ni wọ́n tó ọ̀rọ̀ ìsọ. Bàbá wa Sheikh Abdulkadir Kamaldeen wọ́n give note nígbà tí prof ń ṣàlàyé pé Ansaru Islam kọ́ ni organization àkọ́kọ́ tí bàbá wa Alhaji àgbà àkọ́kọ́ fọwọ́ ara wọn dálẹ̀, eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ gbogbo wa tá a wà ń bì tá a mọ̀, ó sì jẹ́ nǹkan tó fọ́nì sẹ́mi gan. Àmọ́ ẹ wá wo oore tọ́lọ́ ń ṣe fún Ansaru Islam lénìí, àdúpẹ́ fọlọ́n. Gbogbo nǹkan ò ṣàdédé ṣẹlẹ̀, things are not always automatic, kì í ṣe dandan ní fọlọ́n. Bí bàbá yìí ti sọ, bàbá ẹ̀ ní mà padà sí aburú. Bàbá wa prof, a máa ń fi wọ́n yan gan ni lọ́ṣun, kì í ṣe Ifá Ìlóbù Ẹ̀rìn Ọ̀ṣun nìkan. We are always happy that we have a personage, a personality like him. Àwa bẹ̀lọ́ ọ̀nà lánú àánú ẹ̀, Ọlọ́run bá wa tó lọ́rẹ̀ ẹ̀mí yín síwájú dáadáa. La hawla wala quwwata illa billah. Ọlọ́run bá wa máa ṣe àlékún àlàáfíà fún yín. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ṣàmì náà tí yín ọ̀dà. Mo mà pa mi ẹlẹ́ẹ̀kejì wọn wà pọ̀. Ẹ̀yin tẹ́ ìrántí ṣàmì tẹ́ ẹ tún ṣàmì sí tí yín ọ̀dà in multiples. La hawla wala quwwata
ìlà àbílà. Mo kí bàbá wa bí bàbá wa prof bí wọ́n ti sọ, bàbá wa professor Balógun, professor emeritus, ẹ̀ ní máa padà sí aburú. Irú ìjókòó báyìí abẹ́lọ́nà lánú àánú ẹ̀ Ọlọ́run má yọ mí kúrò ní irú ìjókòó báyìí. Bàbá wa Galadima fún gbogbo Ìlọrin, ẹ̀ ní máa padà sí aburú. Mo wá tara bẹ́ẹ̀ mo kí bàbá wa national missioner, wọ́n pẹ́ dé tòótọ́ ṣùgbọ́n assignment náà ni wọ́n tún bá lọ náà lórí gbogbo bí ó ṣe dáa. Àwa bẹ́lọ̀m nínú ọlá nínú àánú ẹ̀, àpadà sí aburú àpadà sí ìgbà Ọlọ́run jẹ́ kó bá bàbá wa. I was extremely happy few weeks ago nígbà tá a wà níbi event tí bàbá wa Sheikh Ayára tí wọ́n ṣe. Àwa bẹ́lọ̀nà lánú àánú ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń yẹ àwọn ọmọ tí ẹ sì nígbàgbọ́ pé wọ́n ó ṣe oríire, gbogbo èṣù tó tara yín jáde Ọlọ́run á ṣe wọ́n lọ́mọ àlùbáríkà. Ẹ̀yin tẹ́ ẹ bá tó bá mi ṣàmì èṣù ara yín náà Ọlọ́run á ṣe wọ́n lọ́mọ olóríire. Mo kí gbogbo all invited guests, special personalities, we are all special in the sight of Allah. Gbogbo ẹ̀yin ìyá mi àpadà sí aburú ò ní gbà yín o. Àdúrà kan màá ṣe fún yín, ẹ ní wojú ọmọ kẹ́ ẹ tó jẹun. Gbogbo àwọn èso tó wá tara yín jáde Ọlọ́run á ṣe wọ́n lọ́mọ àríwò ṣọpẹ́ dú. Kò sí ọ̀rọ̀, bàbá wa Professor Abdulgani ti sọ̀rọ̀. Mo sì kí gbogbo àwọn students, celebrants, alumni àti gbogbo àwọn lawyers wa látorí barrister US Imam, barrister Yaradua and barrister Bayero. Abẹ́lọ́nà lánú àánú ẹ̀ àpadà sí aburú ní débá yín. Ọ̀nà mi pọ̀ lénìí ṣùgbọ́n barrister Imam wọ́n wo kókó mọ́ mi wípé ṣé mi ìgbàgbé Zumra Adabiya 2023 àbí bẹ́ẹ̀ kọ́. Èmi náà ti wá wò pé àwọn event mo gbọ́dọ̀ cancel ẹ̀, all in the name to be here today, and I'm happy I am here. Ibì kan náà lèèyàn wà, èèyàn bá ní event bíi 6 7 ní tó fi mú gbogbo àwọn professor yìí adé abá wọn bí ni ẹ ní máa padà sí aburú lẹ́ẹ̀kan sí. Ìṣẹ́jú bíi 2 tó kù nígbà ní fi bíi 20 minutes sọ̀rọ̀ mo ló ti pọ̀ jù. Àwọn awardees wà nílẹ̀, gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ gba awọ́ọ̀dù lénìí, àwọn tẹ́ fẹ́ fún láwọ́ọ̀dù ṣé wọ́n mọ owó ná? Ṣé olóṣì ni wọ́n ní àbólówó? Olówó ni wọ́n, ọlọ́rọ̀ ni wọ́n, náwó ni wọ́n. Ìgbìyànjú wọn lẹ́wà rí tẹ́ ṣe fẹ́ fún wọn láwọ́ọ̀dù. Abẹ́lọ́nà lánú àánú ẹ̀ bẹ́ẹ̀yàn ọmọ èdè ènìyàn bá a ṣe rò ó ká fúnyàn láwọ́ọ̀dù. Human beings can award, can give award, but only Allah rewards. Torí wípé a máa jẹ́ encouragement fún àwọn tí wọ́n bá tún ní lọ́kàn. Principal wa tán sọ̀rọ̀ bí wọ́n ti sọ̀rọ̀ púpọ̀. Mo dẹ̀ mọ̀ wípé a ní nǹkan kan tá a benefit ju wípé ká gbà pé whatever one does in life ní tá a bá ṣe àṣefórí ara wa ni. Ọ̀rọ̀ kan wá tí mo kàn fẹ́ sọ láàrin bí ìṣẹ́jú bíi mélòó kan tó kù yìí tí bàbá wa Professor Ọládọ̀sù sọ. Kì í ṣe dandan kéèyàn jẹ́ ni ire, kọ́kọ́ jẹ́ ni ire, kíyàwó jẹ́ ni ire, kí bàbá jẹ́ ni ire, kíyà jẹ́ ni ire ká tó bímọ ire o. It is not always automatic. Ẹ rí pé ẹ̀yin bàbá wa nílẹ̀ Yorùbá náà wọ́n á máa ní nínú ìkòkò dúdú lẹ̀kọ́ funfun ti jáde. Ìgbà tí wọ́n sọ̀rọ̀ débẹ̀ wọ́n wá sọ̀rọ̀ wípé ẹ wo gbogbo ilé tí ń dà wó lénìí. Ilé mi ìwó tó jẹ́ pé tí wọ́n bá summon àwọn engineers tí wọ́n pilẹ̀ ilé náà wọ́n rí pé they are the best of the set of engineers. Àmọ́ permission Ọlọ́run, the leave of Allah, ìlà ìbìdínilọ́, agbára Ọlọ́run tí ò bá ti sí ń bẹ̀. Mo wá rántí ọkọ̀ ojú òfurufú kan tí wọ́n ṣe, wọ́n pè ní Boeing 737 Max. Nígbà wọ́n ṣe ọkọ̀ ojú òfurufú yìí, àwọn òyìnbó wọ́n parí ẹ̀. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí bàálù ojú òfurufú wọn ní wọ́n ti enhance ẹ̀ tó jẹ́ pé ó ti wà too automatic, tàbí ká sọ pé automation ó lágbára gan
tí ẹ bá wo ọkọ̀ ojú òfurufú tó bá ń lọ, àwọn pilot wọ́n jẹ́ ká mọ̀ pé nígbà tí àwọn ó bá gbéra làwọn ó ṣe wàhálà, nígbà táwọn bá dẹ̀ fẹ́ land òun náà ni wàhálà. Autopilot ni a máa lọ fún rẹ̀. Everything is well programmed. Technology ní agbára. Wọ́n wá pariwo 737, wọ́n wò pé this is classical, òyìnbó wò pé this is ultimate, torí agbára àti ọpọlọ àti technology tí wọ́n papọ̀. Àmọ́ Bo 737 eventually failed. Ìgbà tí ó jábọ́, ó pa èèyàn tó pọ̀. Àwọn òyìnbó wá bẹ̀rẹ̀ sí sáré káàkiri, kí ló lè ṣẹlẹ̀? Technical problem, wiring problem, electrical problem, engine problem, black box, kí ló lè ṣẹlẹ̀? Agbára Ọlọ́run sí ń bẹ̀ náà ni. The positive and the consequential effects of Baba wa Alhaji Agba. Positive effects tó jẹ́ pé to forever remain indelible in the minds of human beings. Tí ń ṣẹlẹ̀ lénìí kò wà accidental. Agbára Ọlọ́run ni, àṣẹ Ọlọ́run ni, plan Ọlọ́run ni, decree Ọlọ́run ni, destiny Ọlọ́run ni, sanction Ọlọ́run ni, ètò Ọlọ́run ni. Àwa bẹ̀ Ọlọ́run nínú ọlá, nínú àánú ẹ̀. Èyí tó lọ́n ṣe fáwọn bàbá yìí táwọn àfi mọ̀ wípé Ọlọ́run gba àbọ̀ wọn, Ọlọ́run gba iṣẹ́ wọn. Kí ló wá kù fáwa náà? Àfi káwa náà wá lo opportunity yìí, ibi táwọn bàbá yìí tí wọ́n bá dé yìí tó kà mọ̀mọ́ yìí, káwa náà wá decide wípé báwa náà ò bá sí láyé mọ́, kí ni wọ́n máa sọ nípa wa? That is just it. Ẹ wo oríire tọ́lọ̀ wá ní kí bàbá wa Alhaji Agba ṣe. Wọ́n lọ ni wọ́n lọ. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n wá ń pariwo wípé yunifásitì, olórí òpin iléèwé ilé ẹ̀kọ́ náà ní yunifásitì, àbí bẹ́ẹ̀ kọ́? Ọlọ́run wá ní kí gbogbo ẹ̀ kó metamorphose sí Sheikh Kamaldeen University. It is not accidental. Béèyàn bá ṣègbìyànjú, bọ́lọ́run ò bá fàṣẹ sí, ìgbìyànjú ò ní yọ. Ọba tó wá fi àṣẹ sí, tó wá rí bó ṣe rí, abẹ́lọ́run nínú ọ̀lànà àánú ẹ̀, gbogbo àwa tá a wà ń bì àtàwọn tí wọ́n máa gbọ́ ròyìn Ọlọ́run dáadáa tá a ṣe, tá a fi bójú rẹ Ọlọ́run pàdé, Ọlọ́run má ṣàfi sí wa lára. Ká wá ṣe títí tá a fi jẹ́ pé Ọlọ́run. Àdúrà tá a máa ṣe wípé nígbà tí bá ń dùn kan tán rárá o. Nígbà tí ọba tán kọ́ mọ́, mo ti gbàgbé wọ́n ti máa ń ṣàdúrà yẹn. Ìgbà tí bá ń dùn kọ́ mọ́ ṣe jẹ́ ọ̀tán, àdúrà tí ọ̀dà ni. Nígbà tí bá ń dùn, òun náà ní kọ́ tán. Gbogbo ẹ̀yin bàbá, Ọlọ́run bá ná lánàá àánú ẹ̀ yóò jẹ́ kẹ́ ẹ parí sórí adùn, sórí dáadáa. Subhana rabbika rabbil izzati amma yasifun. Salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.